Hello, ẹ̀yin èèyàn wa, ẹ kú déédé àsìkò yìí. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá. New release kan ni mo tún gbọ́ yìí o. Ó wà íńtánẹ́ẹ̀tì, inú íńtánẹ́ẹ̀tì láti rí. Mo kàn fẹ́ kí n fi tó yín létí. Ó yẹ ti gbọ́ ń pa ẹ̀ náà ká tún fún yín tó yín létí. Kí máa ṣe kékeré. Ní Delta State ni o. Wọ́n ní Asaba. Wọ́n rí obìnrin mẹ́ta tó fẹ́ transport ara wọn. Ọmọ láti àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n rí ní airport ní Asaba. International kó fẹ́ transport ọmọ yẹn láti Asaba airport. Wọ́n fẹ́ transfer lọ sí Abuja, from Asaba to Abuja, gẹ́gẹ́ bó ṣe wí. Bí ọwọ́ ṣàṣe tẹ̀ wọ́n. Ṣé mọ̀ pé ẹni tó bá ń ṣe nǹkan burúkú náà a máa yọ ṣe. Tó yọ́lẹ̀ dá, wọ́n ṣe sọ. Wọ́n ní ohun burúkú a máa yọ ṣe. Òun ni o. Ibi tọ́wọ́ ti tẹ̀ wọ́n nìyẹn. Kí ló wá ṣẹlẹ̀? Wọ́n bá ní kán ṣàwọn jẹ́jẹ́ bọ́ ọlọ́pàá ṣe kó wọn lọ ságọ̀ ọlọ́pàá ní Delta State, Asaba. Bọ́n ṣe ẹjọ́ wọ́n ṣàbẹ̀wò lọ́wọ́ kínní. Wọ́n ní kán ṣe òun jẹ́. Bó lẹ ti rọ́mọ. Wọ́n tọ́ka sí kan pé òun ló bí ọmọ. Ń gbọ́. Ìwọ ló bí ọmọ òkúkọ, ọmọ tí ò tí pé 2 weeks. That is a week and some days. Kò tí pé 2 weeks according to nǹkan tó ń sọ. So bí wọ́n ṣe wá sọ fún mi pé okay. Kí ló dé tó fẹ́ gbọ́wọ́ ló bí fine? Kí lọmọ ṣe dọ́wọ́ tiẹ̀? Ó ní ẹni tó lọmọ yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta, táǹgọ̀ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé ẹni tó lọmọ ní òun tà fún ẹnì kejì, ó point ẹ̀. Wọ́n tún sọ fún wọ́n bá lọ ṣe rọ́mọ, ó ní òun sọ pé òun fẹ́ ta ọmọ yẹn. Pé ó ti sóhun pé òun nìkan lòun dá tọ́yún, òun ò tún lè dá tọ́ ọmọ. Òun dẹ̀ nídìí owó, òun fẹ́ ṣe business òun. Pẹ́pẹ́ sí nǹkan tó ṣẹlẹ̀ ni pé kóhun tí ẹ̀ tájà rẹ̀. Ó dá èlé ló fẹ́ tọmọ. Ó ní 2.5. No. Ó ní ó dá 2.5. Ìyẹn ní báwo ló ṣe fẹ́ san tọmọ fún òun ní 2.5. Gba 600. 600 máa tó ẹ̀ ṣe business tó fẹ́ ṣe. Ló bá gba 600,000. Lódìndí ọmọ. Fine baby like this. A rí baby yẹn nù íńtánẹ́ẹ̀tì. Ló bá ní ó ní 6,000 ló fún. Ó ṣà fún òun ní 6,000. Bí wọ́n ṣàṣe fẹ́ gbé ọmọ sí, wọ́n ṣàsìn àti ìyá ọlọ́mọ àti ẹni tó ta ọmọ àti ẹni tó ra ọmọ. Wọ́n ní níbo ni wọ́n, báwo ló ṣe fẹ́ rọ ọmọ ní kí ló fẹ́ fọmọ ṣe? Wọ́n bá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ètò ra ọmọ tó fún ìyá ọmọ ní 600,000. Ìyẹn dẹ̀ sọ pé òun fẹ́ ta ọmọ. Ní báwo ló ṣe fẹ́ gba 2.5. Wọ́n ní ó dáa. Ó wá fún ní 600,000. Kí ni ìwọ fẹ́ fọmọ ṣe? Ó lóun fẹ́ lò, òun náà fẹ́ tà ní. Èló ló dẹ̀ wá tà? Ó lóun tà ní 3.5. Ṣé bó sọ pé ó ní 2.5. 2.5 ẹni tó fẹ́ tẹ́ lọ ọmọ gangan fẹ́ tà. Ìwọ dẹ̀ tà fún òun ní, ó dẹ̀ rà lọ́wọ́ òun ní 600. Dájúdájú kò fún ẹni tó ní ọmọ yẹn lówó pé ó ṣàfún ní 600,000. Ìwọ tó ra ọmọ lọ́wọ́ 600,000. Ó dẹ̀ tà fún ẹnì kẹta ní 3.5. Ẹnì kẹta wọ́n tún bèèrè lọ́wọ́ yẹn ní kí ló fi wọ́n fẹ́ fọmọ ṣe lọ́mọ tí ò ń ṣe tiẹ̀. Ó lóun fẹ́ adopt ẹ̀ ni. Ó fẹ́ adopt ọmọ. Ó ṣe lọ sí proper way. Àwọn women kíní ibi tí wọ́n ti ń ṣe ọmọ, wọ́n ti ń adopt ọmọ kó lọ ṣe ní proper document scheme. Ló bá ṣàwọ̀ wọ́n ní wò ìyẹn tí ẹ̀kọ́ ni èyí tí àwọn tí ẹ fẹ́ ṣe fún ẹ̀sìn pé tó bá dé kóòtù wa lọ máa rojọ́. Wọ́n ní gbọ́ èló ló rà lọ́wọ́ ẹni tó tà fún ẹ̀yẹn lóun tà fún ẹni 3.5. Ó wá ní kì í ṣe 3.5 lòun rà, pé òun rà ní 4 million.
wọ́n ní ó ti ẹ̀ dá kéèsì yín thank God pé short báyìí ni tá a bá dé ilé ẹjọ́ inú kí wọ́n ti ń bèrè o nínú ibi tí wọ́n ti rí wọn mú o ní airport o wọ́n ti interview wọn wọ́n ṣe kó àkó wọn lọ sí police station ni pé tẹ́ bá dé police station ẹ ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìwọ tó fẹ́ ta ọmọ ìwọ gbogbo oyún fún odindi 9 months tó dẹ̀ tún jàjà bí ọmọ mélòó ló ti bí tó fẹ́ ta eléyìí ó ló ń bímọ òun ti bímọ ẹyọ kan ṣó yẹ ẹyọ kan yìí tó bí náà ló fẹ́ tó ló ti kóun ti bímọ ọkùnrin kan sílẹ̀ kejì ló fẹ́ tà kí ni ṣé bíbẹ̀ ìdílé àbí àbọ̀kùnrin ó lọ́bìnrin nìyẹn ó dẹ̀ fẹ́ tà ọkùnrin yẹn kó ló wà lọ́wọ́ òun okay fine ó dẹ̀ já lọ sí station tẹ́ bá débẹ̀ olúkálùkù lọ rojọ́ so ilé ayé yìí ga o àwọn èèyàn kí ni nǹkan tí kọ́lọ́n kó ṣàánú wọn ká rí ìṣòro tó máa dé bá wa tó fi di pé ọmọ ilẹ̀ afẹ́ máa tà obìnrin ọmọ kókó wọn á gbé ọmọ yẹn sínú carton báyìí ẹni tó gbé ọmọ dání àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ti ká wọ́n ti fi handcuff sí wọn lọ́wọ́ ẹ̀tẹ̀ ẹni tó wá gbé ọmọ dání wọn wá ṣòórí ẹ̀ tó ní kán gbé ọmọ dání tó kán wá kí kámẹ́rà bá lè káàṣẹ kó má bàa gbé ojú ẹni tó gbé ọmọ dání ìyẹn wá ní so wọ́n wá ní ọmọ náà rèé o wọ́n á gbé kámẹ́rà sójú ọmọ ìfà àti ṣèpìtì ibi táwọn kan ti ń wá ọmọ bóyá àwọn tó ń wá ọmọ náà sọ pé káwọn kan ra ọmọ fẹ́wọ̀n pé ọmọ rírà ó yàtọ̀ sí pé ká adopt ó dẹ̀ yàtọ̀ sí pé ká jalè wọ́n jalè ọmọ yìí wọ́n jà láti ẹ̀ pé tiẹ̀ lọ gbé sọ́nà àwọn tó tún gbé dànù gan the same thing tó máa lọ gbé ọmọ tó wá tiẹ̀ gbé dànù ibi àwọn tó gbé ọmọ tó rí ọmọ yìí wọ́n máa ń gbé lọ sí station wọ́n á ṣe proper way láti gbé fún ọmọ ẹni tó gbé wá tó wáyé pé òun ló fẹ́ tọ́ ọmọ wọn á mọ̀ tó wáyé pé kì í ṣe òun ló fẹ́ tọ́ ọmọ yẹn á rí he ni o wọ́n á dẹ̀ gbé ọmọ yẹn lọ sí welfare ẹni tó bá dẹ̀ fẹ́ adopt ọmọ kó lọ sí welfare kó lọ ṣe proper document ṣé ẹ rí i pé ilé ayé yìí àfi kọ́lọ́n kó gbà wá kọ́lọ́n ṣọ́ wa irú ojú wo ni ìbá pọ́nyàn tíyàn lọ ta odindi ọmọ bó tiẹ̀ sọ pé ó tiẹ̀ fẹ́ gbé lọ fún àwọn tó tiẹ̀ máa bá ẹ̀ tọ́ kó tiẹ̀ máa gbé sẹ́yìn kó máa tọrọ bárà kiri ìyẹn máa pè é kó gbé ọmọ kó máa tọrọ bárà kiri ọlọ́run á pèsè jíjẹ àti mímu fún ìwà àti bébì yẹn táwọn tó bá rí wọn á ní ó ṣe ìbímọ kò dẹ̀ lágbára kò sí lágbára tó máa fi tọ́ ọmọ má ràn ẹ́ lọ́wọ́ ìwú dẹ̀ ni kó wá máa gbé odindi ọmọ máa ṣe odindi èèyàn kó wá sọ pé ó fẹ́ tà ó dẹ̀ tà ṣẹ́ni tó pààyàn àtẹni tó ta irú ọmọ bẹ́ẹ̀ fi jẹ́ kìí ṣe the same thing kan náà máa calculate ẹ̀ sí àbí náà máa count ẹ̀ sí ó máa ṣe ẹ̀yin èèyàn wa nínú kí n fi tọ́yìn létí pé nǹkan tá a tún rí gbọ́ nìyẹn tá a tún rí á ti ẹ̀rí eléyìí ní íńtánẹ́ẹ̀tì tó ń interview ọ̀hún ẹ bá wò kẹ bá wa share kẹ́dẹ̀ bá subscribe kẹ́dẹ̀ bá like kẹ́ make a comment ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa báyìí.